ló gbọ̀ nínú wọn àwọn kan máa rú lọ máa jẹ ọjà jẹ pani wọ́n máa jẹ àgbà ṣùgbọ́n náà bí ká jẹ rí afọwà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد بي أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀ Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀ wá san wá lẹ́san rẹ̀ Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀ àti ṣe májẹ̀mú pa òsìn ọ̀láyé wa káwa lè gbẹ̀san tó bá dọjọ́ ìdájọ́. Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀ Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀ jọ̀wọ́ foríjì wá tó rẹ́ṣẹ̀ wá pọ̀ too much ìgífèrè lánàá ya Gọ̀fúrù Rọ̀hìm Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀ Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀. Àmánà lágbàáyé o ojúṣe wa dọ̀wọ́ wa kíkú tó wọlé ká múra ṣẹ̀sìn dáadáa Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀ Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀. Ọmọ ìyá jọ̀wọ́ má jayé tán ẹ̀jẹ̀ òjijì ní kú lọ múra ṣẹ̀sìn dáadáa Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀ 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 Ọlọ́run jọ̀wọ́ bá wa kẹ́ àwọn òbí àwa jẹ́ káyé yẹn wọ́n bá wọn lọ́jọ́ ìdájọ́ Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀ Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀ Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀ Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀. Allahumma àmín. Àmín. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.
alhamdulillahi rabbil alamin. alhamdulillah. Wassalatu wassalam ala khayri rusulillahi al-mab'uth rahmatan lil alamin. lẹ́yìn tá a ti dúpẹ́ fún ọlọ́run ọba bá dẹ́ẹ̀dá ṣẹ̀dá. al-mursal ila thaqalayni al-ins wal jinn kafa sayyidina wa maulana muhammadin sallallahu alayhi wa sallam. wa ala alihi wa ashabihi wa man salaka maslakahu wa nahaja manhajahu ila yawmi tagabun. Amma Àmín. ba'd. Adá ọpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. A sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ọpẹ́ tá a dú kọ́lọ́n kó gbà á lọ́pẹ́. àmín. Àsàlátù tá a ṣe kọ́lọ́n kó gbà á ní bàádà. àmín. Àwa tara yìí ni àwa kí gbogbo ẹ̀yin àfáà wa tẹ́wà ń kalẹ̀. Pàtàkì jùlọ látòrí ustaz wa Muhammad Jamiu Labaikadi Christ, adamallahu hayata. the Jagaban of Dawa. inshallah. Ọlọ́run dákun kó má bà yín jẹ́ láéláé. àmín. Tó fi dórí ustaz wa Sheikh Al-Mubarak adamallahu hayata. Said Ajayi. Àmín. Kọ́lọ́n jẹ́ àárín pẹ́. àmín. Dàda yẹn ọlọ́mọdé ó bàjẹ́. Àmín. Mo wá fi àwọn àfáà mi méjèèjì yìí mo fi kí gbogbo àwọn àfáà táwọn ń kalẹ̀. Tó fi dórí àwọn bàbá wa ìmáàmù Akẹ̀sán. Kọ́lọ́n dákun ó ti ń da tẹ́lẹ̀ kò ní da mọ́ wọ́n fi kọ́gọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Ọlá títóbi Ọlọ́run. àmín. Ọlá la hawla. wala quwwata illa billahi aliyyil azim. Mo tọrọ gáfárà látọ̀dọ̀ àwọn ìyàwó àtọ́lọ̀ fi ṣe sábàbí ìjókòó yìí kí n tó wọnú ọ̀rọ̀ àtàwọn tí wọ́n ń retí wa níjó ní tọ́lọ́hún ò kádàrá pé a lè wá mọ́ wàláhì àkíyèsí onífàárí àmọ́ Ọlọ́run ló kọ́ ọ́bẹ̀ bẹ́ẹ̀ni. ẹ bá gbà bẹ́ẹ̀ ẹ dákun ẹ má bínú ọlọ́ba ṣàlékún ìgbádà fẹ́ni kọ̀ọ̀kan wa. àmín. Allahumma àmín. Èyí tí a fẹ́ wò tí ó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún àwa tá a jẹ́ mùsùlùmí àtàwa tá à ń ṣe mùsùlùmí òun náà ni tá a tọ̀ lọ́dọ̀ àwọn àfáà wa á ní ká kà á síta pé kí ni ó jẹ́ àǹfààní fún ẹ̀mí tó kúrò lára. Ẹ̀mí ń bẹ lára, ẹ̀mí dá dúró gẹ́gẹ́ bí bíbẹ kan, ara náà dá dúró gẹ́gẹ́ bí bíbẹ kan. Ìwàásù méjèèjì pọ̀ náà ń pè léníyàn. Àmọ́ tọ́lọ́run bá ti wá ní kí ẹ̀mí lọ lọ́tọ̀ kára lọ́tọ̀ á ní onítọ̀hún ṣe kí ni o ó ti kú. Ẹ wá wo àǹfààní tí Islam gbé kalẹ̀ fún ọ̀tọ̀ kí ṣe mùsùlùmí náà kọ́mọ bá wa bọ̀. Pé àṣé tí ẹ̀mí bá kúrò lára kí ni ó kù fẹ́ mi. Ṣé ó ti tán náà nù ni gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń wí àbí kí ló kù? Àwọn kan ní bóyá bá ti kú bẹ́ẹ̀mi bá ti farálẹ̀ ó tán náà nù. Gẹ́gẹ́ báwọn ṣe wí inú ni. Kódà wọ́n tún fi ẹsẹ̀ Bíbélì kan lé in the book of Hebrews chapter 9 verse 27. a sì ti kọ àkọsílẹ̀ rẹ̀ lórí ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo. Wọ́n ní tó bá wá kú kọ́. lẹ́yìn èyí ìdájọ́. Wọ́n bí èèyàn bá ti kú àlìkìyámà rẹ̀ ti tó náà nù ìdájọ́ rẹ̀ ti dé náà nù. Wọ́n tún wá sọrú ọ̀rọ̀ náà máa Nábì wa Muhammad lẹ́sẹ̀. sallallahu alayhi wa sallam. Wọ́n ní pé mẹ̀mẹ́ta àkọ́díkọ́ mọ́tí kìyámọ́tù àti kíní ọ̀rọ̀ yìí tinú Bíbélì àti tí wọ́n sọ lárúbáwá ni kì í sọ̀rọ̀ Ọlọ́run. Allah. Bí ẹ̀mí bá kúrò lára kí ló kù fẹ́mi ìwọ tó ń ṣe mùsùlùmí dákun eléyìí náà tó pé kéèyàn gbà Islam. Kí ni ẹ̀mí ó mọ jẹ́ kí ni advantage tí ó mọ bá ẹ̀mí òun náà ní kí a ṣe kí ni kí a torchlight lálẹ́. Ẹ̀mí tó kúrò lára àwa là ń lò pé ó kú ẹ̀mí ò tí kú o. Wa min wara'ihim barzakun ila yawmin yub'athun. لعلي أعمل صالحا فيما تركت
كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. àṣé tí ẹ̀mí tọ́lọ́run bá ti separate ẹ̀ kúrò lára tá a sọ pé ẹ̀mí kú àwa là ń pè ló kú ẹ̀mí ò tí kú. ọlọ́run wá gbé ẹ̀mí èèyàn tó kúrò ń bọ́dì yẹn ó gbé lọ sí ààyè kan ó lè tọ́jú ẹ̀ pamọ́. ààyè yẹn ni wọ́n ń pè ní barizaku. ààyè yẹn ẹ lè pè láyé tá a wà ń bẹ̀ yìí ẹ sì lè pè lọ́run àlìkìyàmọ̀. àfonúfojì ayé àtàlìkìyàmọ̀ láàyè yẹn àwọn ẹ̀mí nìkan náà ń gbé bẹ̀. gbogbo ẹ̀mí àwọn tó ti ń kú látìgbà tí kú ti ń kú látòrí ànábì wa Adam títí tó fi dórí àwọn ìyá wa alájà Falilatu Àbẹ̀gbé Jẹ́mi àtàwọn tó ń kú lọ́wọ́lọ́wọ́ báyìí àlìkìyàmọ̀ wọn ò tí ì tó. Allah. wọ́n ń bẹ ní àyè kan ní tán pè ní barzak. tí ẹ̀mí bá wà ní barzak yìí kí ni yóò tún mọ bá ẹ̀mí kí ni yóò mọ jẹ́ tẹ̀mí kò lè jẹ́ báwa ṣe ń jẹ mọ́ kò lè mú nítorí oúnjẹ tá à ń jẹ bọ́dì la fi ń tún ṣe omi tá à mu bọ́dì la fi ń tún ṣe gbogbo ohun tá à ń ṣe bọ́dì la fi bọ́dì yẹn ti wá separate kúrò lára ẹ̀mí ẹ̀mí yẹn ò wá lóúnjẹ tí ó jẹ mọ́ kò lómi tí ó mu mọ́. àwọn kan wá ní tó bá ti kú ti kú ọlọ́ọ̀ni àwọn tó sọ bẹ́ẹ̀ ni èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ọba tó ní wá ń sọ fún wa wípé wa anna laysa lil insani illa ma sa'a bẹ́ẹ̀ mi bá ti lọ ṣe rí ẹ̀mí tó kúrò ní bọ́dì yìí ni n tí ó mọ wá bá ẹ̀mí yẹn ní barizaku tó wà òun nìkan tẹ́nìyẹn bá gbé ṣe kó tó kúrò láyé. وأن ليس للإنسان إلا ما سعى. ẹ̀mí tó ti kúrò lára bọ́dì tó wà ní barizaku kò sí nǹkan kan kò lè jẹ kò lè mú àmọ́ kinní kan ó mọ bá ní barizaku tó wà wọ́n ní tónítọ̀hún bá ti perform gẹ́gẹ́ bí action àbí performance kinní ládàá rẹ̀ ó mọ bá ẹ̀mí ẹ̀ because alikiyama ò tí ì tó alikiyama anybody ò tí ì tó ọlọ́run ò tí ì ṣèdájọ́ wọn wà ń bẹ̀ ni. ìlànà sàn ìtẹnìyẹn bá ṣe níṣẹ́ láyé kó tó fayé sílẹ̀ àbígbà tó fayé sílẹ̀ tán in tó ti gbé kalẹ̀ tó bá yìí ń lọ ládàá rẹ̀ yóò ṣe kí ni yóò mọ bonítọ̀. ìlànà sàn anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ló fi wá ní wípé ntí má sàn án tónítọ̀hún bá ṣe níṣẹ́ nínú tó ṣe níṣẹ́ yóò mọ̀ bá ọmọ ló bí kalẹ̀ ni àbí ilé ló kọ́ kalẹ̀ ni àbí sàrà kan ló ṣe kalẹ̀ ni àbí àǹfààní kan ló fi lélẹ̀ ni tẹ́mi tiẹ̀ ti wá kúrò lára tí wọ́n lè lọ sí barzak gbogbo àwọn àǹfààní kìíní yẹn ó mọ lọ bá ẹ̀mí níbi tẹ́mi wà ẹ̀mí ò kàn lè jẹ ni kò kàn lè mú ni àmọ́ ládàá kìíní yẹn ni reward yẹ profit yẹ yóò yìí mọ lọ sí àkáǹtì ẹ̀mí yẹn. وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى. àyá Kùránì yìí a mọ̀ tún wípé ntí ọmọ èèyàn bá gbé kalẹ̀ àbí tíyẹn bá gbé kalẹ̀ ládàá rẹ̀ ó mọ̀ bá òkú yẹn. àyá Kùránì tún wá jẹ́ kó yé wa nínú advantage tọ́lọ́run gbé fún ẹ̀mí mùsùlùmí ẹ̀mí tó bá jáde tó ṣe tọ́lọ́run kúrò láyé ní ládàá yẹn ó mọ̀ bá òun náà fi ń pe bàbá àti ìyá lọ́mọdé àtàgbàlagbà pé kẹ́mi yẹn tó kúrò lára ẹ̀ ó gbádàgbà fọlọ́run kí wọn náà lè rí àǹfààní tí ń bá ẹ̀mí yẹn kó lè mọ bá wọn náà gbogbo ẹni tí ò bá gbà fọlọ́run bó ti yẹ kó gbà fọlọ́run tẹ̀mí yín bá ti kúrò lára ẹ̀ ẹ̀mí rẹ̀ ò ní rí dáadáa tí ń ti ayé wá mọ́ kódà kí wọ́n fi gbogbo ayé máa fúnyàn lóúnjẹ lópin ìgbà pé kí ni o kò tẹ̀lé tọ́lọ́run tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run wá jẹ́ kó yẹ wá náà ayé àmì kí lọ́lọ́run ọba àlekè ọlá wí ó ní walladhina amanu
واتبعتهم ذريتهم بإيمان والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ذريتهم بإيمان الذين آمنوا واتبعتوا ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم. Ọlọ́run wá jẹ́ kó yé wa wípé bí èèyàn ó sì máa gba ládá tí ládá ọmọ tó bí kalẹ̀ ó sì ń bá ọ dáadáa tó ṣe kalẹ̀ ó sì máa bá ẹ̀mí rẹ̀ ní bazrak bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ti gbà fọ́lọ́run tó ṣetán lọ́run tó fi kú àwọn ọmọ rẹ̀ náà tó tẹ̀lé ìlànà rẹ̀ àlùbáríkà pé bàbá yẹn ṣe dáadáa láyé ó wùwà tọ́lọ́run láyé in tó wá gbé kalẹ̀ fún àwọn ọmọ náà ni tọ́lọ́run tànábì wa Muhammad àwọn ọmọ náà wá ń tẹ̀lé bó ṣe tó àti bó ṣe yẹ Ọlọ́run ní tí a bá fi bàbá yẹn sí àlùjànnà nọ́mbà 1 kó wá jẹ́ pé àwọn ọmọ tó tẹ̀lé bàbá yẹn wọn wùwáre bí bàbá yẹn ṣe wùwáre àwọn náà kàn gbìyànjú ni Ọlọ́run ní tán bá kú àá fi àwọn ọmọ náà àá fi wọn lépa bàbá wọn níbi tí dáadáa yẹn lálùkìyàmù. ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء. ẹ wo kíní ẹ wáyà méjèèjì yìí ní téèyàn ṣe níṣẹ́ ládàá rẹ̀ ó mọ̀ bá tó fàyè sílẹ̀ ní tí bàbá èèyàn tún wá ṣe ní ti dáadáa sáyé tọmọ yẹn bá tẹ̀lé rípa bàbá yẹn bó ṣe tó àti bó ṣe yẹ tọmọ yẹn bá wá kú lórí ẹ̀ tọ́lọ̀ bá ní kóun fi wà lùjọ́ náà àmọ́ ipò rẹ̀ ò tó dáadáa tán bàbá rẹ̀ ṣe Ọlọ́run nípa àlùbáríkà kó tẹ̀lé tán bàbá yẹn àmú tẹ̀lé hàn bàbá yẹn níta lùjọ́ náà. ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء. àwọn ìyá wa wọ́n kọ́ mọ́ṣáláṣí lẹ̀ níjọ́ ní ti àwáyà yìí wọ́n wá ní mọ́ṣáláṣí táwọn kọ́ sí àdúgbò yìí bí n bá miss kóòtù wọ́n ní bóyá ìyá àbí ìyá àyá náà ti ń gbìyànjú mọ́ṣáláṣí yẹn bọ̀ Allahu Akbar wọ́n ní láníyàn bẹ́ẹ̀ wọ́n ṣe kinní kan bẹ́ẹ̀ wọ́n fẹ́ kọ́ àmọ́ wọn rí kinní achieve náà ìyá wa ní òkè lágbára ti Ọlọ́run gbogbo kinní yẹn tán fẹ́ ṣe lórí tọ́lọ́run àwọn sì mú ṣẹ Allahu Akbar Ọlọ́run sì nìkan mú ṣẹ ẹgbẹ́ náà tóbi jẹ mọ́. Allahu Akbar. Ọlọ́run wá ní pẹ̀lú àyà yìí tó bá jẹ́ wípé àníyàn táwọn ìyá ní pé à á ṣe tọ́lọ́run wọ́n sì ṣe débi tí wọ́n ṣe dé lè bí n bá fi wọ́n sálùjánnà nọ́mbà 1 àwọn ọmọ náà wá tẹ̀lé rípa tí ìyá wọn fi lélẹ̀ wọ́n wá gbé mọ́sálásí yẹn dúró wọ́n wá náwó sójú ọ̀nà tọ́lọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń kálẹ̀ yìí Ọlọ́run bá ní ńgbà tó bá dijọ́ ìgbìndà àlùkìyámọ̀ tá a bá tu iṣẹ́ wọn wò kódà bí ò bá tó ti bàbá wọn àbí ti ìyá wọn tán ti ṣáájú wọn tó lọ nì àlùbáríkà pé wọ́n tẹ̀lé ntótó àti ntó yẹ wọ́n tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní à á pa wọn à á kó wọn pọ̀ mọ́ dárájà bàbá wọn lálùbí. èèyàn lè máa sọ wípé ọmọ òṣìṣẹ́ tó bàbá rẹ̀ náà Ọlọ́run ó sì fi wọ́n sí the same level lálùjánnà Ọlọ́run ní bẹ́ẹ̀ ni ṣé òun ti ṣe dáadáa kan ná dáadáa pé ó tẹ̀lé tọ́lọ́run ná bí ìmánì àmọ́ ẹ̀san tèmi Ọlọ́run ṣe fún màá multiply n bá ti wá multiply ẹ̀san dáadáa yẹn yóò ṣe déédéé ti bàbá rẹ̀ lálùjánnà. Allahu Akbar. béèyàn bá kú dáadáa tí bàbá yẹn fi lélẹ̀ àbí táwọn ọmọ rẹ̀ ń ṣe láyé yóò mọ̀ bá ẹ̀mí náà nọ́mbà 1 nìyẹn. nọ́mbà 2 Ọlọ́run tún wá ní ẹni bá ṣe ìsìláàmù tó fi kúrò láyé yàtọ̀ sí pé àwọn ọmọ ń ṣe wọ́n ń ṣàdúrà fún àbí ó kọ́ mọ́sálásí lẹ̀ àbó sọ Ọlọ́run wá ní àwọn màláíkà ló ń mọ tọrọ àforíjì àti màláíkà tún tọrọ àforíjì fún òkú mùsùlùmí. Allahu Akbar. àwọn màláíkà
ká àwọn náà mọ̀ tọrọ àforíjì fónítọ̀hún á jẹ́ pé gbogbo èkú tó ti kú látòrí ànábì ádámà tó fi dórí àwọn bàbá ẹnì kọ̀ọ̀kan wa tí wọ́n kú ní mùsùlùmí tó fi dórí alájà fàlí láti àbẹ̀gbẹ́jẹmí àtẹni tí ń kú lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn màláíkà ń tọrọ àforíjì fún. Allazina yahmiluna al-arsha wa man hawlahu yusabbihuna bihamdi rabbihim wa yu'minuna bihi wa yastaghfiruna lillazina amanu rabbana wasi'ta kulla shay'in rahmatan wa ilma فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. ó di méjì báyẹn lọ́nà tí ẹ̀mí tó kúrò lára tó jẹ́ mùsùlùmí tó fi ń rí àwọn advantages nígbà tó wà ní barzak. ẹ̀mí tó bá wá kúrò lára tí ì bá ń ṣe mùsùlùmí òun ó pàdánù gbogbo àwọn opportunity. bẹ́ẹ̀ni. opportunity pé tó bá ti kú kódà wọ́n ní ẹ mọ́ débi sàárè rẹ̀ yá lágbájá yìí ó mọ̀ kú o kí wọ́n wá débẹ̀ kó wá ní ha ọlọ́run mọ́ balẹ̀ ẹ̀ jẹ́ o ilé ẹ̀nu àwọn tó fi sílẹ̀ lọ́rùn rí fásì àmọ́ pé ọlọ́run bá a forí jìn bá wa tẹ sáfẹ́fẹ́ rẹ̀ ọlọ́run ní látàkù má tọrọ orú àdúrà náà fún wọn. Allah. ọlọ́run pàṣẹ fún anabi wa Muhammad. wàlá tusalli ala ahadin minhum mata abada wàlá taqum ala qabri. ṣé ń gbọ́rọ̀ ẹni tó bá ti wá kú tí èyí ṣe pé bóyá ó kúkú mùsùlùmí ìwọ tó ń ṣe mùsùlùmí kò lè rí pàtàkì tíyẹn fi ń jẹ́ mùsùlùmí ó jẹ́ láyé ń bí tẹ́mi ẹ̀ bá tún kúrò ní bọ́dì ẹ̀ ọmọ jẹ́ lọ tálíkì àmọ́ lọ́wọ́ òwìdí ni. Allahu akbar. ló fi ń jẹ́ bíi pé ó máa ń ká ẹni tó bá gbàgbọ́ yẹ́ẹ̀sì lára pé kò bá sì dákẹ́ jẹ́ mùsùlùmí. Allah. ẹlòmíì ẹ̀ rí ó da níwà ní gbogbo wa ó pass àmọ́ kí ló kù fún kó gba sílámù yìí náà ni. La ilaha illallah. tí ó bá wá gba sílámù bí ó bá wá kú bẹ́ẹ̀ tí ó gba sílámù ọlọ́run wá ní máa ń ṣàdúrà fún pé ọlọ́run bá a foríjì ọlọ́run ní pé èyí tẹ̀ ń wí yìí kò sí ìwé tó ní kẹ́ ẹ ṣàdúrà fún onítọ̀hún kó wọlé ẹ lè rí kanu bíbélì ẹ lè kanu kùránì kódà kò sí ẹ̀rí kan tó mú wá pé bẹ́ẹ̀ yẹn bá ikú tí èsè mùsùlùmí o ẹni kọ́ lọ́n foríjì ọlọ́run ní ara mi ní foríjì. gbogbo àwọn tí bíbélì yìí sọ pé kódà in the book of Genesis chapter 12 verse 3 ó ní ẹni bá bùkún fún Abrahamu là ó bùkún fún Abrahamu ti lọ. èmi yóò bùkún fún àwọn tí yóò bá bùkún fún ọ. ẹni tó bá ṣàdúrà fún àbábáláwa Ibrahim ọlọ́run ní àwọn náà làwọn náà máa jẹ́ ní àdúrà Ibrahim ti kúrò láàrin wa ó ti lọ àmọ́ iṣẹ́ tó ṣe iṣẹ́ pé kẹ́ ẹ máa ṣàdúrà fún ni anabi wa Muhammad bàtà anabi dé anabi ń ṣàdúrà fún babaláwa Abraham ni kì í sòun nìkan gbogbo tó bá ti ṣáájú wa ní díẹ̀ sìn ó kúkú pé ẹ̀mí ẹ̀ kúrò lára rẹ̀ òkú tẹ́ ẹ máa ṣàdúrà fún ni wọ́n àmọ́ tí o bá ti tẹ̀lé ìlànà babaláwa Abraham wọ́n ní tó o bá ikú ká má ṣàdúrà fún ọ yìí náà tó fún wọ́ tó o jẹ́ kínní o kọ́ torí ẹ̀ pé mi wá ní ráǹfààní báyìí jẹ́ kó gbà sílám ó di mélòó ó di méjì ọmọ rẹ ìtọ́mọ rẹ bá ṣe ọmọ rí tí wọ́n gangan ṣe fúnra rẹ ọmọ rí àwọn màláíkà ọmọ ṣàdúrà fún ọ ó di méjì báyìí ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wastagfir li dhanbik walil mu'minin wal mu'minat. ìrẹ́ ànábì ọlọ́run wá pa ànábì láṣẹ pé ó máa tọrọ àforíjì fúnra rẹ àti fún gbogbo mùsùlùmí lọ́kùnrin mùmìnì lọ́kùnrin àti mùmìnì lóbìnrin ìyẹn ni pé gbogbo ẹni tó bá ti jẹ́ àfẹ́ẹ̀sìn ojúṣe rẹ̀ ni kó máa tọrọ àforíjì fún gbogbo ẹni tó bá ti jẹ́ mùmìnì lọ́kùnrin àbí lóbìnrin tẹ́mi rẹ̀ ti kúrò lára rẹ̀ yàtọ̀ níbi tẹ́mi rẹ̀ wà lọ́hùn. wasalli alayhi inna salataka sakanun lahum mọ ṣàdúrà fún wọn. ẹ wá rí i pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan wá bá anabi wa Muhammad jọ kan sallallahu alayhi wa sallam. láwọn àdìsí tó pọ̀
ó ní iná omi mọ́ tátí ìyá mi kú nígbà tí ìyá rẹ̀ kú arákùnrin yẹn ò sí nílé ìgbà tí ìyá rẹ̀ kú kò sí nílé ó wá dé wọ́n wá ní ìyá rẹ̀ ti kú wá lè bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé ìyá òun ti kú o ṣé tóun bá ṣe sàárà fún ìyá òun ṣé sàárà náà yóò bá ìyá òun ẹ dákun mo fẹ́ mú ẹ̀rí ọ̀rọ̀ náà wá. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì wa dá lóhùn pé bí ìyá rẹ̀ bá kú wọ́n wá ní tó bá ṣe sàárà ṣé sàárà ó dọ̀dọ̀ Ànábì ní bẹ́ẹ̀ ni sàárà tó bá ṣe ládàá rẹ̀ ó bá ìyá rẹ̀ lábẹ́ wípé gbogbo ntọ́mọ ń bá tún dá lára òun náà mọ̀ gbà ládàá mọ̀ lọ sọ́dọ̀ ìyá wọn. ìyá wa gbogbo àrà tí ìyá wa ń dá láyé ló torí ti màmá wọn sì àṣedànù bó ṣe wò ó mọ̀. Allahu akbar. kì í sàwọn nìkan o gbogbo tí ìyá rẹ̀ bá ti kú ní mùsùlùmí kọ́ mọ wá ṣàdúrà ni àbọ̀ ń ṣe sàrà ni ládàá rẹ̀ ó ṣe kí ni o yóò mọ báwọn òkú rẹ̀ ẹ̀rí tí ìwé ayérayé gbé wá fún ọ tó wá látọ̀dọ̀ Ọlọ́run bá nù ni tẹ́ ò lè rí irú ẹ̀ nínú ìwé míì gbogbo àwọn nǹkan yìí náà tó fún èèyàn rẹ̀ oníwà rẹ̀ àmọ́ kì í kàn ṣe mùsùlùmí ni kó náà kó torí yìí náà kó di mùsùlùmí pé èmi náà kí ẹ̀mí mi má bàa jẹ́ pé ẹ̀mí tí ó kàn kú bẹ́ẹ̀ tí ìkan kò ní mọ̀ lè bá kí mi náà gbogbo wàhálà tó ṣe láyé lọ́tún lọ́sì ọmọ gbà fúrí àdúrà lọ́dọ̀ màláíkà ọmọ gbàgbà ọmọ gbàwó kí wọ́n náà lè rí gbogbo yìí ń gbà lọ́dọ̀ wọn kò bá sì dákẹ́ àná gba Islam gbogbo wa àṣetá wa ń ṣe bí ọlọ́jọ́ kìíní ìkejì ìkẹta mo bẹ̀ wọ́ tó ń gbọ́ wa mọ́ rí gẹ́gẹ́ bí èwo ni wọ́n ń sọ yìí rí gẹ́gẹ́ bí pé ìwé tán gbé wá bẹ́ẹ̀ yìí ò wá díẹ̀ tẹ́lẹ̀ ìwé yẹn wá ń sọ pé tó o bá kú tán tó o bá kú ní mùsùlùmí ládàá tó o rírè ládàá eléyìí ó mọ̀ bá o eléyìí ó mọ̀ bá o ọ rí i pé àwọn kan ń ṣàṣìdànù àwọn òwò náà ń ṣàṣìdànù àwọn tí wọn ò kú ní mùsùlùmí wọn bá lọ tán wọn ní àwọn ọmọ wọn wá filé pọtí wọn fọ̀nà òrùka wọn fún gbogbo yẹn lóúnjẹ ilé tí sàárà tí wọ́n ń ṣe yẹn bí wọ́n ṣe wàhálà yẹn tó kò sí ẹ̀rí kanu bíbélì àbínú kùránì tó ní kàn ṣe bẹ́ẹ̀ fókù wọn dàtí sòtẹ́ wọn ní ládàá kan tó fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run wọ́n kàn ṣe lásán ni. bẹ́ẹ̀ni. Allahu akbar. Allahu akbar. Walladina ja'u min ba'dihim yaquluna ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. gbogbo ẹni bá ti kú ní mùsùlùmí. Rabbana innaka ra'ufur rahim. gbogbo ẹni bá ti kú ní kúpẹ́rù sílámù ó kúkú mùsùlùmí yóò mọ ẹ̀mí rẹ̀ ó mọ jàǹfààní ìtàwí tálíkìyàmọ́ lọ́wọ́ èdè ni o. Ya ayyuhalladhina amanu. mo bẹ̀wọ̀ tó ń gbọ́ mi tún ọ̀rọ̀ tá à ń sọ yìí tún ro dáadáa bíbélì ní èrè kíní bẹ fún ẹ̀dẹ́ nìyàn tó jèrè gbogbo ayé gbogbo nǹkan lòun náà lò nú ayé bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀ ó jèrè ẹ̀ àmọ́ ẹ̀mí yẹn ó sọ nù báwo ló ṣe sẹ̀mí yẹn nù ẹ̀mí yẹn bọ́ lára rẹ̀ tí ó sì gbà fọ́lọ́ Allah. ẹ̀mí yẹn wá lọ síbi tó lọ nì gbogbo tó wá filẹ̀ sáyé ládàá kankan ò lọ bá mọ́ Allah. ẹ gbọ́ gbọ́yé. ẹ̀mí yẹn bó ṣe wà ní barisaku yẹn because gbogbo ànábì Ọlọ́run ẹ̀mí tiẹ̀ náà lọ sí barisaku àmọ́ kò sí ládàá kankan tí ó lọ bẹ́ẹ̀ lókun gbà pé kí ni o ò gbà fọba tó ní ọ. Ya ayyuhallazina amanu taqullaha
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. nígbà tí wọ́n ní kán ṣe sàárà àwọn kan bẹ nínú wa àwọn alámọ̀jù wọ́n tún máa sọ nǹkan míì pé eléyìí ló dánú sàárà eléyìí ni ò dá ṣé wọ́n lọ lọ́n tó ọ̀pìn fọlọ́ọ̀ ni. àní arákùnrin kan tí wọ́n bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní ìyá mi kú ǹjẹ́ tí n bá ṣe sàárà yóò bá anábì ní káìmọ̀nà sàárà rẹ̀ ó dọ́dọ̀ rẹ̀ ẹnìyẹn wá ní ọgbà bíi kòkó al-mikrab haitul mikrab ó wá ní òṣìhídùkà ìrí anábì mo wá fi ọ́ jẹ́rìí báyìí jẹ́rìí mi láyé bí àti lọ́rọ̀ alikiyama ọgbà kòkó mi yìí kí mo fi ṣe sàárà fún yá mi. Allahu akbar. gbogbo tíyẹn bá ń lọ bẹ̀ ọ̀ ń jẹ ní ọ̀ ń mu ní gbogbo tó bá wọlé jẹ bẹ̀ yóò máa jẹ sadaqatan lil hum. Allahu akbar. nǹkan jíjẹ lànàbì fi ṣe kí ni o ní ẹnìyẹn fi ṣe sàárà lójú ayé ànàbì wa Muhammad. sallallahu alayhi wa sallam. níbo ni wọ́n ti wá rí tiẹ̀ pé kinní kan ló dáa jù kinní kan ni ò dáa jù. àgé ló dáa jù. àgé ló dáa jù àgé tí àwọn tí rà. tẹ́bi ń pa àwọn èèyàn. Allah. tẹ́bi ń pa àwọn èèyàn ẹ mọ nǹkan tí oúnjẹ ń ṣe lára ni. Allah. wa yut'imuna ta'ama ala hubbi. ẹwọ yàtọ̀ lọ. ọlọ́run ní àwọn mi ń bọ̀. àwọn tẹ̀rí tí ò níní ta fẹ́ fún wọn kan tí ni wọ́n fi dùn láyé oníkọ́ fún wọn tí wọ́n ti bẹ̀nu. kọ́ fún wọn ní kíni o ní tí wọ́n mọ̀ jẹ wà lọ rà àgé tó ń fi sàlùwàlá. òsì mọ́sálásí. ẹlòmíì ó bá tẹ̀ tún gbẹ́ bọ́ o ìbò mi tún nìyí o ẹlòmíì alóhùn rẹ̀ ní ẹni wá ń pọ̀ mọ́sálásí lọ kò sì sí ní tó fi ń ṣe bẹ́ẹ̀ ju wípé wọ́n fi ń ṣe tánà di àwọn kan ni tí wọ́n gbé pé tò kò sí ní tẹ́ ṣe bẹ́ẹ̀ dáná ráìsì bẹ́ẹ̀ ròmọ̀là kò sí ní tẹ́ ṣe tí ò ní ládàá rẹ̀ ò ní bòkú àwọn ò wá dìídì gbé ọpọlọ tí wọ́n kalẹ̀ láti mọ fi ṣe pé báyìí ni tiwa rí wọ́n bá fẹ́ ṣe resection báyìí là á mọ̀ ṣe ṣe àwòkè ṣe báyìí kódà yóò tún mọ sọ pé tó ẹ mọ̀ dáná o pé kí lẹ̀ ń dáná fún oúnjẹ kí ló ta ló ràn ọ́ tànàbíwá Muhammad kódà ó tún sọ nínú bòmí pé sakiyul mal afdol kéèyàn kan mú nǹkan ó lóore púpọ̀ ó sọ náà àdìsí mi pé tí ẹ bá ní nǹkan bíi oko tí ẹyẹ wọn bọ́ abẹ́ yín wá jẹ yín mu ntẹ́yẹ ń jẹ́ ń bẹ̀ yín ó sì mọ ọkọ kalẹ̀ fún pé tó ọ̀ ń ṣe sàrà ni sàràkọ. Allahu akbar. ibẹ̀ lẹ́yìn tí ń kọ̀ǹdẹ́mù táwọn èèyàn fẹ́ tì bọ́ ni bí èèyàn bá jẹun bí èèyàn ò bá jẹun èèyàn arírun kí bí èèyàn ò bá róúnjẹ jẹ arójú pé òun fẹ́ gbàgé ẹ wá rẹ̀ níjọ mọ́sálásí ẹni máa ní ẹni àgé ẹ má tún jẹ fún wọn mọ́ ẹ má ti jẹun ti tán náà nù lẹ́nu tiẹ̀ ló ti tán. Allah. ẹnu tó jẹ oúnjẹ ni ọmọ yaran tó gbà ọmọ tí ó fi ṣe nágọ ara rẹ̀ bí àyàn gan ni ó gbẹ̀mí ẹlòmíì là tí ó fi rí nǹkan míì sínú ayé Ọlọ́run bá wa káwọn tó ti kú òkú bẹ̀rẹ̀ látòrí ànábì ádámà títí tó bí alábẹ́gbé bá wa gbà pẹ́ wọn. Ọlọ́run bá wa káwọn tó ti kú ìkẹ́ bẹ̀rẹ̀ látòrí ànábì ádámà tó fi dórí alábẹ́gbé bá wa gbà pẹ́ wọn. gbogbo pẹ̀lú kọ̀ọ̀kan wa Ọlọ́run dákun bá wa pa wọ́n pọ̀ kẹ́. Àmín. iwájú tó ń kọjú sí Ọlọ́run jẹ́ ó máa dá sí. Àmín. ó ti ń da tẹ́lẹ̀ jẹ́ ó máa dá sí. Àmín. ẹ̀yin tán fi sílẹ̀ náà là wá ọlọ́mọdé ó bàjẹ́ láéláé. Àmín. ọlọ́mọdé ó bàjẹ́ láéláé. Àmín. a jẹ́ pé báwa náà ṣe ń ṣe yìí tá à ń ṣe bó ṣe tó àti bó ṣe yẹ kódà bó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ bí dárájà wo bá tó tiwọn Ọlọ́run ní àlùbáríkà pé àtẹ̀lé lánàá tòun tọ́lọ́run òun ó gbé wa wà ní sáfún bàbá wa báyìí ni tí ó fi san wá lẹ́sàn tí ó fi jẹ́ kó mọ jẹ́ ìdùnnú fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn ìyá wa tí wọ́n ṣe fún alájà wa Fàdílátù Àbẹ̀gbé Jẹ̀mí Ọlọ́run o
gbogbo ẹ̀yìn tán fi sílẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ láéláé. àmín. ó ti ń dùn kò ní dùn mọ́ ọlọ́mọ fi kángun ọ̀rọ̀ wọn. àmín. kárí gbogbo ọmọ ọlọ́tún lósì lọ́kùnrin lóbìnrin lónílé lálejò ọlọ́run dákun dáadáa ọlọ́mọdé jókòó mọ́ pọ̀ sí ní ti dáadáa ní àmín. kán pọ̀ lẹ́ẹ̀mí gúngùn